Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálásì bàbá wèrè ńlá tá a gbọ́. Lákọ̀ọ́kọ́ wọ́n ní bàbá wèrè ńlá sọ fún àwọn olórí wípé àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ ní táìmì yìí, wípé nítorí ìyàwó àwọn ni Queen Naomi, àwọn ní láti wà ń bẹ̀ fún Queen Naomi. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo ẹ̀ wọ́n ní wọ́n lọ ṣe meeting pẹ̀lú bàbá wèrè ńlá wípé kí bàbá wèrè ńlá kí wọ́n yọwọ́ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ sọ fún wọn pé ìyàwó àwọn ni Queen Naomi, nínú ìṣòro àwọn jọ máa wà, nígbà ìpọ́njú àwọn jọ máa wà ní. Wípé báwo làwọn wọ́n ṣe máa sọ fún àwọn wípé káwọn yọ ọwọ́ nínú ọ̀rọ̀ yẹn. Wípé ta ló fẹ́ tọ́jú Tadé ní káwò. Wípé so ìyàwó àwọn ni Queen Naomi o. Kò dẹ̀ sí nǹkan kan tí Queen Naomi lè máa go through ní ìsìn tí àwọn oníjọ máa go through ẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́. Wọ́n ní àǹtí wáyé wọ́n ní wọ́n lọ bá kábíyèsí pé kí kábíyèsí yọwọ́ nínú ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ ti sọ fún bàbá rọ́pò lórí ọ̀rọ̀ kábíyèsí wípé kí parọ́pò lọ ṣe àwọn nǹkan kan. Wọ́n ní ìdí tí wọ́n fi ní kí parọ́pò lọ ṣe àwọn nǹkan yẹn ni nítorí kí wọ́n má bàa tún máa lè control bàbá wèrè ńlá. Wípé torí pé kí bàbá wèrè ńlá má lọ kọ ẹ̀yìn sí Queen Naomi. Wọ́n ní kíákíá dẹ̀ ní parọ́pò lọ ṣe. Wọ́n nítorí pé màmá onífá sọ wípé tí wọn bá tètè ṣe nǹkan náà, wípé wọ́n kàn rí pé kábíyèsí àti Queen Naomi tún bẹ̀rẹ̀ sí í jà ní. Wípé Queen Naomi á dẹ̀ máa tún máa sọ pé àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe mọ́. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí funfair children funfair tí Queen Naomi ṣe, ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ dẹ̀ rí bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe da ojú rú. Èèyàn lé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe lásán o, kì í ṣojú lásán. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olórí yìí wọ́n ní wọ́n mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ o. Bí a ṣe gbọ́ ni wọ́n ní wọ́n mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀. Nípa nǹkan tí wọ́n dẹ̀ mọ̀ nípa ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí kì í ṣojú lásán. Ó yẹ kó yé wa bá a ṣe ń sọ yẹn, kì í ṣe gbogbo ẹnu èèyàn fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n bàbá wèrè láti mọ̀ pé àárín ọ̀tá làwọn wà. Wọ́n ti mọ̀ pé àárín ọ̀tá ni àwọn wà. Nǹkan táwọn olórí yìí ṣe ní ìsìn pé wọ́n sanwó fáwọn blogger kó máa blog Queen Naomi, kó frustrate live wọn. Queen Naomi tẹ́ bá ń gbọ́ mi, ẹ má mi kan o. Ẹ dúró bí ọmọ ogun. Ẹ̀yin náà ẹ rántí pé Jésù gan tó kú lórí igi àgbélébù fún wa, wọ́n tutọ́ sí lára, wọ́n da ọtí sí lára, kò sí nǹkan tí wọ́n fi ṣe Jésù. Ṣùgbọ́n a dúpẹ́ pé ó jọba. So Queen Naomi lẹ́yìn gbogbo tribulation yìí, adùn ni ẹ máa rí, nítorí pé adùn ló ń gbẹ̀yìn ewúro. Gbogbo àwọn tó ń sọ ìsọkúsọ, gbogbo wọn ló máa fi ẹnu wọn gbolẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ ṣáàjò, ẹ má ronú, ẹ má mikàn, ẹ fi gbogbo ọ̀rọ̀ yìí ẹ fi lé Ọlọ́run lọ́wọ́, nítorí pé Olúwa ni olùṣọ́ àgùntàn yín. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ yín kí ó yẹ̀ ní agbára Ọlọ́run. Ẹni tí ń pa yín mọ́ kò ní tòògbé, kò dẹ̀ ní sùn. Olúwa ni olùpamọ́ yín o. Ó dẹ̀ ní òun ò ní fi ìgbà kan fi yín sílẹ̀, nítorí wípé òun ni Ọlọ́run yín. So ẹ dìrọ̀ mọ́ àgbélébù Jésù. Gbogbo àwọn tó ń rojọ́ yín, spiritualist ni yín, apààyàn ni yín, ẹ fọmọ ṣe tutù ní, ẹ má wọrí ń pa ẹ̀. Gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ àsọdùn ni gbogbo wọn ń sọ.
gbogbo wa àwa mọ irú èèyàn tí ẹ jẹ́, a mọ̀ pé Ọlọ́run ń gbénu ayé yín. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ lè dá ìjà yìí jà, Ọlọ́run nìkan ló lè dá ìjà fún yín. Ọlọ́run á dẹ̀ jà ní àjàyè fún yín ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá wèrè ńlá wọ́n lọ sọ fáwọn olórí wípé ìyàwó àwọn ò lè fi wọ́n sílẹ̀ láíláí. Ìgbà ìpọ́njú làmọ́ rẹ̀ àmọ́ máa dúró tí ìyàwó àwọn ni. Wọ́n ní àǹtí wa ń wa omi lójú, àǹtí wa wọ́n ló ń wa omi lójú nígbà tí kábíyèsí tán sọ̀rọ̀ yìí fún. Ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́. Bí mo ṣe máa ń sọ allegedly ní nǹkan tá à ń sọ yìí o, mi ò bá kábíyèsí gbénu palace o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń wá ó máa yọrí sí rere o. Ẹ ní fi ọwọ́ ẹ ní fi gbé ọmọ sìn o ní agbára Ọlọ́run. Orúkọ mi ní Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.